Mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní dí o. Bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Lọ́wọ́lọ́wọ́ báyìí ìròyìn yàjóyàjó ni a gbé wá sí etí ìgbọ́ yín. Bẹ́ẹ̀ ni bí àwọn ajínigbé bí àwọn apààyàn bí wọ́n ṣe pa èèyàn mẹ́jọ ìyẹn tó pa àwọn ọlọ́kadà mẹ́jọ tí wọ́n dẹ̀ jí ọ̀kadà wọn gbé ní ìlú Mowe ìyẹn àti Abẹ́òkúta. Ẹni tó bá ń lọ Mowe dáadáa àgàgà tó bá jẹ́ pé ọwọ́ sáìdì Redeem Camp yẹn ibi apá Redeem Camp yẹn ló gbà bí pò gbà bẹ́ẹ̀ jáde sí gbogbo àgbègbè tó jáde sí ọ̀nà ó lọ sí ọ̀nà Kòròdú side bíi Ògìjò mọ́ Kòdú yẹn tó bá jẹ́ ìwọ tó máa ń gba àwọn ọ̀nà dáadáa wàá lè yí díẹ̀ pé àárín méjì yẹn wọ́n á máa ṣiṣẹ́ láàbí ń bẹ̀ yẹn pẹ̀lú nǹkan bí ibẹ̀ yẹn ṣe dá tó dẹ̀ jẹ́ pé tí ọ̀kadà bá ń gbé ẹ lọ báyìí wọ́n ò ní tẹ bírèkì wọ́n máa hó náà ni bójóòrù wọ́n máa hó náà ni nítorí wọ́n ń ṣe ọṣẹ́ gidigidi níbẹ̀ yẹn gan. Lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà láti gbé wá báyìí tó dẹ̀ jẹ́ wípé wọ́n ti fi ṣe irú ìwà bẹ́ẹ̀ wọ́n ti fi gba ọ̀kadà èèyàn lọ́wọ́ èèyàn bíi mẹ́jọ which is 8 débi pé yàtọ̀ sí yẹn wọ́n tún pa àwọn mẹ́jọ yẹn yàtọ̀ sí wípé wọ́n gba ọ̀kadà wọn wọ́n pa wọ́n. Bẹ́ẹ̀ ni ẹ wò ó àfikọ́ lọ́run kó máa ṣọ́ wa Yorùbá nation ni òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà ní ìrìn àjò àwọn èèyàn ń para wọn ní Ọlọ́run àfi kó máa gbà wá lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi. Wọ́n ní bikers should stop going to isolated area tó túmọ̀ sí pé àwọn ibi tó jẹ́ pé wọ́n ti dá páropáro bẹ́ẹ̀ àwọn ọlọ́kadà ò gbọ́dọ̀ máa kọjá níbí bẹ́ẹ̀ ó jẹ́ kó gbìyànjú àti stop. Wọ́n ní ó mà ṣe o Mowe Ọ̀fadà róòdù wọ́n ní ibẹ̀ yẹn lágbára gan tó bá ti dọwọ́ alẹ́ tó dẹ̀ jẹ́ pé ó tó kọ́ mú ìkíyèsára síbẹ̀ yẹn. Wọ́n ní ibẹ̀ lòun ti ṣe NYSC òun ní area yẹn ní bí ọdún 13 sẹ́yìn which is 13 years ago oníbẹ̀ yẹn ò dáa kò ṣeé sọ rárá títí tó fi dé Ọbáfẹ́mi Owódé local government. Bẹ́ẹ̀ ni o ní gbogbo bẹ̀ yẹn kò dáa. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni ó ti wá sí etí ìgbọ́ wa wípé the way bí àwọn èèyàn ṣe hijack tí wọ́n dẹ̀ ń gba ọ̀kadà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní agbègbè kọ̀ọ̀kan bíi agbègbè tó wà ní ọ̀nà Abẹ́òkúta bíi Ṣàgámù Owódé Ẹ̀gbá àti Mowe area ní gbogbo àwọn agbègbè Ògùn state. Wọ́n ní ìṣọwọ́ já ọ̀kadà gbà níbẹ̀ yẹn sìn ó ti lẹ́tìkẹ́ ó ti lágbára débi pé ó ti wá ń ṣẹlẹ̀ ní lemọ́lemọ́. Bákan náà kò tún ṣe bẹ́yẹn nìkan o irú ẹ̀ tún ṣẹlẹ̀ ní àwọn ìlú míì bí àwọn Ìbàfò àti Ewékòró ṣé ká sọ pé bóyá nítorí ìdí pé àwọn ọlọ́kadà ti pọ̀ jù àwọn tó ń gun ọ̀kadà ti pọ̀ jù nígbà tí ò síṣẹ́ àbí graduate sì ti di ọlọ́kadà nígbà tí ò ríṣẹ́ ṣe mo sì ń sọ pé wọ́n sì máa fi aṣọ NYSC wọ́n sì máa fi gọ̀kadà bus stop ni yes na nígbà tí ò síṣẹ́ kò ṣáà lè para ẹ̀ ó wá di wípé àwọn ọlọ́kadà bẹ́ẹ̀ ni wọ́n ti pọ̀ gan-an ní ojú pópó báyìí. Àwọn ọ̀daràn yìí wọ́n máa ń tájẹ̀tì àwọn tó ń wọ̀kadà lálẹ́ ni o ní ibi tó dáa bẹ́ẹ̀ ni wọ́n máa ń tájẹ̀tì wọn. Wọ́n tiẹ̀ ń lo àtàgùngùn torí wọ́n ti fi mo ti gbọ́ pé wọ́n ti fi àtàgùngùn wọ́n ti fi ń gba ọ̀kadà ó fọ́ o. Bẹ́ẹ̀ ni wọ́n ní tó bá tájẹ̀tì wọn báyìí tó bá bù wọ́n so nínú kọ́ lù wọ́n ṣe léṣe tàbí máa padà bọ́ sí ikú níbi tí wọ́n bá ti ń bá ọlọ́kadà jà láti gba ọ̀kadà ẹ̀. Tí ọlọ́kadà yìí ò bá dẹ̀ fẹ́ fi lẹ̀ wọ́n máa sún nínú kó di ìjà débi pé wọ́n máa padà sọ di ikú. Ó tún jẹ́ kó wá pé bíi ọlọ́kadà mẹ́jọ ni wọ́n ti pa lọ́nà Mowe yẹn ní ọgbọ́n àti jí ọ̀kadà wọn gbé lọ́wọ́ oní nǹkan
tó dẹ̀ jẹ́ pé ó ní nǹkan ò fẹ́ gbà ó ṣà ń bá wọn dùn ẹ̀yin mọ̀ bóyá kókó ọ̀bẹ ẹ̀ ni bóyá ó sì jẹ gbèsè ó ń sọ ìsọlímẹ́ǹtì nìkan tó wá lọ jí gbé ẹni ẹlẹ́ni tó bá ti ń bá wọn pò tó ń bá wọn pò tó ń bá wọn dùn wọ́n ní ibẹ̀ làwọn ìyá tukú ti yá kúkú wá pa á bẹ́ẹ̀ ni wọ́n máa pa á. Arákùnrin kan mà ló jáde ló wá sọ̀rọ̀ tó sọ̀rọ̀ pé níbẹ̀ yẹn kíjọba ṣàánú wọn ìyẹn Abdullahi Tairu bẹ́ẹ̀ ni ó sọ ọ́ níbi ọdún tó lọ sẹ́yìn pé àwọn ọlọ́kadà bíi 7 ni wọ́n ti fara kó àṣà lórí bẹ́ẹ̀. Tairu tún jẹ́ kó yé wa pé oríṣiríṣi ọ̀nà ni àwọn adigunjalè yìí ń lò fi gba ọ̀kadà bẹ́ẹ̀ ni wọ́n lóríṣiríṣi ọ̀nà lọ́ fi ń àìjáàkì ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà láti long distance especially Mowe of Fada Road àti Ogunrin part of Mowe níbi àdìwẹ́ hours ní ọwọ́ ilẹ̀ ti ṣú tílẹ̀ ti ṣú wọ́n wá tan àwọn ọlọ́kadà pẹ̀lú price tó gbé pẹ́ẹ́lí bẹ́ẹ̀ ni wọ́n lọ gbé ọ̀kadà wọ́n lọ gbé àwọn ọlọ́kadà bẹ́ẹ̀ ni wọ́n lọ sí bus stop wọ́n lọ gbé àwọn ọlọ́kadà wọ́n wá tan wọn pẹ̀lú price tó gbé pẹ́ẹ́lí bẹ́ẹ̀ ibi tó ń gbé ní 500 wọ́n lè sọ pé àwọn máa fún ẹ ní 15 kó tètè gbà ọ̀pá wọn nìkan ṣe mọ̀ pé style tó fi ń mú wọn nìyẹn ìyẹn náà rò pé olúwo iṣẹ́ ajé ti wá o láì mọ̀ pé ikú ni gbogbo nǹkan àwọn ọ̀nà yìí ni arákùnrin jáde pé wọ́n ti fi gba ọ̀kadà lọ bẹ́ẹ̀ wípé ọwọ́ alẹ́ dẹ̀ lọ máa ń ṣe é nígbà tó bá ti lọ tó bá rí bó ti tọ́wọ́ alẹ́ àwọn adigunjalè yẹn tó gbé àwọn adigunjalè pé mo fẹ́ tọ̀ o a ní mo fẹ́ tọ̀ o ẹ̀mọ́ ọlọ́kadà ṣàdúró kí pásíńjà ẹ̀ tọ̀ tó bá ti rí pé àwọn ti fẹ́ dé ibi tí àwọn ẹlẹgbẹ́ òun wà á yá ni mo fẹ́ tọ̀ tó bá dẹ̀ ti yá ni mo fẹ́ tọ̀ ọlọ́kadà dẹ̀ dúró tọ́lọ́kadà bá wá kẹ́yìn sí tó ń tọ̀ wọ́n kọ̀ mú hámà ni tàbí nǹkan tó bá jẹ́ sharp object wọ́n kọ̀ fi gbá ọlọ́kadà yẹn lórí wọ́n á fi gbá ọlọ́kadà yẹn lórí tó dẹ̀ jẹ́ pé wọ́n máa gbé ọ̀kadà lọ tó dẹ̀ jẹ́ pé a lot of people ni ó ti lu gúdẹ̀ yìí àìmọye àwọn èèyàn tó ti lu páńpẹ́ yìí tó dẹ̀ jẹ́ pé àwọn aráabí ti wá sọ di business bẹ́ẹ̀ ni wọ́n ti sọ di business ẹ wo ẹ̀yin yá mi ẹ̀yin bàbá mi Yorùbá nation la fẹ́ àfi k'Ọlọ́run kí ó máa ṣọ́ wa ní òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ ẹ sójú ẹ jẹ́ kó yàwó yọ̀ pé Yorùbá nation òun nìkan ní ọ̀nà àbáyọ la fi ń sọ fún yín pé àgbẹ̀ ò máa ní roko títí kó gbàgbé lé bó pẹ́ bóyá onílé àrèlé. God bless Yorùbá nation Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi o ó dàbọ̀.